Edune Kunorame, the president. Digi Osato Ame, Sunday O, executive president. Chairman Eda Council. For Egbe Baba, Edune Wi. Ukoko Tunane Baba, Egisa Yawobo, Uno Zagotu, Emilo Tunare, Emiboyare, he said. Tunane Benuwaki. Edune Kunorame, Mr. Odubu Kennedy, Vice President, Member, Eda Council. Urunaribie, Ejibie Wemioja, Opwepe Baba. Obere Baga, Mr. Amorekbe, Financial Secretary, Mr. Amorekbe Emmanuel, Financial Secretary, Imoselebo Opwepe. Obereva Mr. Sunday D. Omoruyi, Assistant Secretary. Obereva Imoselebo. Christopher Provost. Tunane Benuwaki. Idole Majera Vere. Mr. Amabude John Bubo, Treasurer of Webe. Obere Baga. Mr. Neikae Sarabo, Vice Committee Chairman of Uwagbeo. Obereva Mr. Unamure Sunday, Assistant Provost, Ijare of Uwagbeo. Obereva Mr. Sunday Umeni of Uwagbeo, General Secretary. Tunane Benuwaki. Imave Miamira Veni, Imago Dodjambu, ex-president, Member Eda Council, Iyare of Webe Baba. On a view Reni Benu Pewo, Mr. Osasuwa Egosa, Director of Relations, Iyare Dimosi, Iyare Wajo. Lọ́dọ̀ fún náà ẹnẹ́fẹ́, ìtàbí yébù, lọ́wọ́ tún nẹ́nẹ́ ìgbà fò. Tùnà ẹnẹ́fẹ́ kò wá kí. Mr. Ugbo SC, Assistant Director of Relations of Webe Baba. Obere Baga, Mr. Gwobadia Charles, ex-Vice Chairman, Member Eda Council. Obere Bagera Mr. Amoruyi Akugbe, Chairman Committee, Member Eda Council. Iyare Inoke of Uwagbeo. Obere Bagera Omoye Koma David, Member. Oiva Beje, Mr. Idebuja Saturday, Member. Mr. Okpomoja Kisley, Member. Mr. Nosa Obasui, Mr. Osakwe Osanya Yobo, Eva Beje, Mr. Ogbewi Festus, Mr.
Mr. Macaulay Ugwadia, Mr. Otiase, Benny Cole, Ọ̀pọ̀ Imosonebo, Ayo. Tunanebe no wari. Wawo tunanebe, otunebe ibomu. Tunanebe no wari. Wawo tunanebe, otunebe ibomu. Imosonebe na bome. Wario bajo na ye kege ni ngerite. Ne kwega mume. Aina kuware. Watamezi. Imosonebo. Oro tunanebe kege norisi. Otuni magiya to wibisi. Wanore ni kwege nogore. Ure ni kwe community. Italy. Opu bagbe o. Ijare. Oba wijare. Iwure ni kwe ya fe wijare. Tunanebe o. The president, the king, Osato Ame, Sunday, oh, ọ̀pọ̀ ẹgbẹ́ bàbá, ìyàrá ayọ̀rẹ́. Tunanebe, òtún ní mági jẹ́ tó wí, òtún ní ansẹ́sẹ̀, òtún ní mági jẹ́ tó wí bí sí. Yálà gbìnàjò, yálà gbìnàjò, ọ̀nà jàgàrè wà mú bíàmẹ́. Ètò náà lọ́wọ́ o. Ure nígbẹ́ community, unity, peace and solidarity. AKA Wario Bayo rẹ̀ yé ké ní gẹ́gẹ́ o, ní pé gẹ́mú ẹ̀. Yálà gbìnàjò o. Yálà gbìnàjò, ní pé gẹ́rẹ́ wà mú bíàmẹ́. Ètò mẹ́ni bèrè bá. Iwasi up 20. Iyan bèrè bá gẹ̀. Imosonebo, yẹn náà gẹ̀. Francis Osayede ní Rami. Ọba náà kọ̀. Ètò mi wà wúkì. Ẹyẹ pé mú wẹ bàbá. Èmo ló jẹ́ pé ní kòkó. Ètò mú kí Rami. Ọ̀bẹ̀rẹ̀ bàgà. Dr. Mẹ́kẹ̀. Òun ẹ̀bí ugbé. Oge ọbọ sábò. Bèbè yà pé Rami. Ọ̀bẹ̀rẹ̀ bàgà. Dàdí Sípò. Ọmọrọ̀bíọ́n. Speaker. Ẹ̀ka community. John Osayede. Chairman. Ẹ̀wá Gbogbo community. Yálà gbìnàjò. Yálà gbìnàjò ní kwegere wà mú bíàmẹ́. Olóòjọ́mẹ́ o. Melissa Samota, Development Secretary, Eke Community, Erame Vereva, Rufus Agatise, Automobile Engineer, Joseph Osakwe, Marketer, Benin Depot. Yálà gbìnàjò.